Káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè ìdílé ró, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The classy of African community. Online station best for the community. Home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. Ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. Ẹlẹ́kọ̀ọ́ ní gbé òṣùwọ̀n tẹ́yọ̀ bí yàtọ̀. Ẹlẹ́kọ̀ọ́ ní gbé òṣùwọ̀n tẹ́yọ̀ bí yàtọ̀. Ekúkọ̀ ní gbé òṣùwọ̀n tẹ́kọ̀ bí yàtọ̀. Ọ̀kìnrin wa púpọ̀ nínú ẹyẹ tó lóhùn dá. Ekúkọ̀ òde nínú kọ́nù kókó orí àti orí wa dá yàtọ̀ láàrin àwọn akọrin. Ṣé tọgbọ́n lè fẹ́ sọ àbí tẹ̀kọ́ lè fẹ́ sọ? Àwa náà kọ́ ọ̀kan lóhùn ló yọ̀ wá o. Ìdárò ní gíná nínú ṣùkú rẹ̀.
níbo ni mi ta lọ níbo la ó padà sí èyí la ó fi mọ̀ wá dá òun láyé. Alámọ̀kẹ́ mojókòó mọ́rọ́ níbo ni òye lọ́jọ́ tí mò ń kéwù lọ́dọ̀ àwọn àbá mi. Wọ́n lóyìn ilé ayé wọ́n ṣàlàyé ìyàwó sí i. Àbá sọ fún mi pé kí n máa nírònú nígbà gbogbo. Pé nígbà kan bí òsì onímọ̀ ń bẹ láyé tó bá dọ̀la mi ò ní sí Ọlọ́run ni yóò máa tẹ. Ó ní ti bá lárò nílẹ̀ ń mú máa hùwà rè. Ẹ̀jẹ̀ rántí níbo la ti ń bọ̀ wá. Níbo ni la dé dúró níbo ni mi ta lọ. Níbo la dé dúró níbo ni mi ta lọ. Ọ̀rẹ́ wa máa yọ ìlà òbí mọ̀ wá dá òun láyé. Àkùkọ adìyẹ èyí tó lókè lórí ìyẹn máa ń ronú ló fi kọ́ nígbà gbogbo. Ajá lákìyèsí oní àríwòye ló fi ń gbó nígbà gbogbo. Àgùntàn bá rìn mọ́ nǹkan jájá ń rìn ṣùgbọ́n kò ní ronú ló fi ń wò bí ọ̀gbọ́. Ẹ̀jẹ̀ bá ní ronú àmọ́ bí tó ti ń bọ̀ wá àmọ́ bí tó fẹ́ dúró á sì tún mọ́ bí tó ń lọ a lè mọ bá òní ó ṣe ṣe. Ẹ̀jẹ̀ rántí níbo la ti ń bọ̀ wá níbo la dé dúró níbo ni mi ta lọ níbo la padà níbo la padà sí ìyàwó ìmọ̀ àjà òun láyé. Bẹ́ẹ̀ ni tá a bá rántí ibi tá ń lọ tàbí tá a rántí ibi tá a padà sí àmọ́rúwà tá a mọ̀ wù láyé. Gbogbo ẹni tí bá ń ṣe dáadáa yóò lè mọ̀ ṣe, ẹni tó bá ṣe tó kù díẹ̀ káàtó náà yóò lè mọ̀ wípé ǹjẹ́ tóun ń ṣe yìí ìjó dá ìjó bójúmu bí bàbá mọ̀bí tá ń lọ. Wọ́n kí gbogbo yín pé ẹ̀kúlé ẹ̀kúrọ̀lẹ́ ẹ̀kú òórọ̀ ẹ̀kú ọ̀sán níbikíbi tí ẹ bá wà tẹ̀ tí ń gbọ́ òbí tẹ̀ tí ń wò mí. Wọ́n kí yín pé ẹ̀kú déédéé wòyí jákèjádò ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tọ́wọ́ jẹ́ ètò yìí bó bá ti ń bá yín. Adúpẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ọba tó fún wa lóore ọ̀fẹ́ láti sì wá sórí ètò lónìí. Adúpẹ́ lọ́wọ́ ọba mi òkè ọba mi ilẹ̀ ọba mi àárín Ọlọ́run ọba mi tó ṣohun gbogbo lódùlódù ọba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo. Adúpẹ́ lọ́wọ́ rẹ o bàbá fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ tún fún wa láti wá sórí ètò lónìí. Mo kí gbogbo yín nínú ilé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí lọ́kùnrin lóbìnrin ọmọdé àti lágbàlagbà pé ẹ kú ọjọ́ méjì ẹ sì tún kú ọjọ́ mẹ́ta bó o ní o àkú ilẹ̀ yìí àsìkò dédé àsìkò yìí àkú àfẹ́rẹ́ yìí. Ìwọ gan bíra rẹ níbo ló ti ń bọ̀ wá kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọ̀rẹ́ níbo ló ń lọ iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ṣán lè kápẹ́ lọ́wọ́ ṣó lè tó fún ẹ̀pọ̀ mọ́ níbo ló parí ayé ẹ̀ ṣáṣọ tó wọ yẹ dára bàtà tó wọ tẹ́tẹ́ yẹn níbo ló ti rówó ẹ̀ náà oúnjẹ tó jẹ́ sẹ́yìn ọ̀nà wo ló gbà tó fi rí owó tó ń ná lọ́wọ́ níbo ló ti rówó yẹn ẹ jẹ́ ká máa bíra wa ẹ̀bẹ̀ kan kì máa ń ṣeré ogójọ́ bí eré mi ọ̀rẹ́ wa ẹ jẹ́ àrántí. Bẹ́ẹ̀ ni ká máa rántí ibi tá a ti ń bọ̀ ká rántí ibi tá a ń lọ ká sì tún rántí ibi tá a dé sí. Mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà lónílé àti àlejò mo kí yín káàkiri igun mẹ́rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí jákèjádò ogun mẹ́rin àgbáyé lórí ètò yín ètò wa òṣèré Ìlúmọ̀ká níbẹ̀ náà la wà yìí pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ìyábàdàn yín authentic náà rẹ láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa alára àgbàyídá èyí tó fìdí kalẹ̀ sílùú London ní United Kingdom níbẹ̀ náà la ti ń kìyín tí mo ti ń kìyín pé ẹ kú déédé àsìkò yìí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa náà rẹ ibẹ̀ náà láti mọ́tò wá fún iná lọ́kàn ọ̀jọ̀kan ètò yín ètò òṣèré Ìlúmọ̀ká náà tún rèé tó ti gòrí afẹ́fẹ́ báyìí níbi tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe. Níbo la ti ń bọ̀ wá níbo la dé dúró níbo níbi tá ó la ó padà sí èyí la ó fi mọ̀ wá dá ó láyé. Ọ̀rẹ́ má máa ṣe o báyìí dákun má máa ṣe o. Ọ̀rẹ́ má máa ṣe o báyìí dákun má máa ṣe. Ẹ láǹfààní láti polówó ọjà yín nílé iṣẹ́ wa bákan náà ẹ sì ní láǹfààní láti ṣonígbọ̀wọ́ àwọn ètò wa ọlọ́kan ọ̀jọ̀kan táwa náà sì mọ̀ gbélé iṣẹ́ yín lárugẹ iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ẹ polówó ọjà yín pẹ̀lú wa káfi tiwa káfi gbé ti yín lárugẹ kábàá yín polówó ọjà yín kí gbogbo ayé mọ̀ tẹ́ǹtà àti tẹ́ ń gbé ṣe lọ́dọ̀ yín ẹ kàn sí wa nílé iṣẹ́ wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa fún gbogbo
ohun tẹ́ ẹ bá ń tà tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn gbọ́n pa ẹ̀yin oníléeṣẹ́ láìléeṣẹ́ kéékèèké nílé ìjọsìn tẹ́yìn náà sì fẹ́ polówó abẹ́ ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ káyọ̀ gbọ́n pa ẹ kàn sí wa lónìí ní iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV ká fi gbé tiyín lárugẹ ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ló ń lọ lórí afẹ́fẹ́ tó ń kọjá lọ yìí láwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ ẹ lè pè sí. ìgbà tó fẹ́ ṣe yẹn orí ẹ̀ dákun má máa ṣe o onílé tẹ̀sọ́rẹ́ ètò ọlọ́run mi ò fẹ́ ò bá fọwọ́ wọnú yípadà kó sọ́ di re èrò ìka ọkọ rẹ̀ ò bá yípadà kíá kò yá rántí. ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí tuning radio ẹ láǹfààní láti download tuning lórí app yín tẹ́ bá ti download ẹ search fún Ìbílẹ̀ rédíò kétékété báyìí náà lẹ́ẹ̀ máa gbọ́ wa ní orí ètò bí a ṣe mú àwọn ètò wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí Facebook wa Ìbílẹ̀ rédíò tiwantiwa TV ẹ máa gbọ́ wa ẹ máa wò wá ń bẹ̀ lórí page wa Ìbílẹ̀ rédíò and television tiwantiwa UK ẹ máa gbọ́ wa bákan náà ẹ sì máa wò wá lórí ètò bá a ti wà ń bẹ̀ tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá. Lọ́kùnlé ká ẹ mọ́ àbíkọ́ dàlẹ́ lórí èyí ló fi mọ̀ wá tó ń láyé. Ẹja rántí níbo la ti bọ̀ wá, níbo la dé dúró, níbo níbi tá a lọ, níbo la ó padà sí o. Èyí la ó fi mọ̀ wá tó ń láyé. Olówó rántí níbi tó ti bọ̀ wá, olólá rántí níbi tó ti bọ̀ wá. Ẹ fọ́lọ̀ wa lórí Instagram wa Ìbílẹ̀ rédíò TV station UK ẹ fọ́lọ̀ wa lórí ẹ máa rí gbogbo àwọn ìròyìn ọlọ́kan ọ̀jọ̀kan àti àbálẹ̀ ìròyìn ń bẹ̀ bó ṣe ń gbóná fẹrifẹri náà la máa gbé síbẹ̀ ẹ fọ́lọ̀ wa lórí Instagram wa bákan náà lórí YouTube wa ẹ subscribe sórí YouTube wa Ìbílẹ̀ TV tiwantiwa fún gbogbo àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan èyí tó ti kọjá ní àbẹ́ ìta ṣẹ̀ṣẹ̀ ṣe gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ń bẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí YouTube wa Ìbílẹ̀ TV tiwantiwa ẹ subscribe sí YouTube wa tẹ́ bá ti subscribe sí ẹ rí i pé níbo ìgbà tí ibi tètò bá ti ń gorí ẹ̀ tá a ti ń kó àwọn fídíò síbẹ̀ yóò máa máa rí notification tí ẹ ó sì máa rí gbogbo wọn wò lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àbójú kéré àwọn tó ní nǹkan torí kò ní lárí ìyọ̀bọ lọ́hùn lóhùn. Lórí ètò níbẹ̀ náà la wà yìí láti lè ṣe wa Ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára àgbà yìí dá lórí ètò yín ètò wa òṣèré Ìlúmọ̀ká níbi tá a ti máa ń gbé àwọn àlejò pàtàkì wá sórí ètò àlejò wa lónìí à ń retí wọn ní kété tó bá ti darapọ̀ mọ́ wa òun náà ni a gbé wọn wọlé sórí ètò à ń retí àlejò wa lórí ètò fún tòní. Ó padà parẹ́ pẹ̀lú gbogbo owó tó ní àgbọ̀ nílẹ̀ dámọ̀ ọ̀bọ lóhun ló mọ̀ la. Ẹja rántí níbo la ti bọ̀ wá, níbo la dé dúró, níbo níbi tá a lọ. Àmọ́ kàlejò mi ó tó gorí ètò níbo la dé dúró níbo là ń lọ ìjáwá náà tiẹ̀ ń ronú wò ìjáwá gan tiẹ̀ jókòó ń jókòó àti ẹ̀ ń rò wípé nígbà tó bá mọ̀ di jọ́kanjọ́kan tí ilé ayé yìí bá mọ̀ wá sópin ibòmíì mọ̀ láti tún wà yàtọ̀ sí inú ayé tá a wà yìí ìjáwá náà ń rò wò lónìí pé káwa náà ò ṣe dáadáa sọ́mọlàkejì wa káwa náà ò ṣe dáadáa sáwọn ẹni tó súnmọ́ wa ṣáwa náà ń rò lọ́kàn wa ìjáwá tiẹ̀ ń rò wípé ibì kan sì tún wà lẹ́yìn ayé yìí tí gbogbo kó wa tí ó tún padà sí. Níbo la ó padà sí èyí la ó fi mọ̀ wá dáhùn láyé. Alágbára ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wà. Ẹ̀yin alágbára ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wà. Agbára mágùn wa tá ò fi lòdì sọ́lọ́hun. Báyẹ̀ ni tó ṣẹ̀ ọ́ ṣàmójú kúrò fún wọn. Má ṣe bó ṣe tó balagbára lórí wọn. Rántí ọlọ́wọ́ bá tó lágbára. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi lórí ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àti lágbàlagbà gbogbo ẹ̀yin silent listener silent watcher wa pátápátá náà ni mo kí gbogbo ẹ̀yin ìyá bàbá gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò oyún inú àṣẹ ìdí ọmọ owó ọmọ ọ̀rìnṣẹ̀ mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sànmọ̀rí aláfẹ́ mo kí yín lọ́ba lóyè mo ṣe kábíyèsí fún gbogbo orí adé pátápátá gbogbo ẹ̀yin olóyè pátápátá mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin wòlíì àáfà ìmáàmù ṣéèkì gbogbo ẹ̀yin ajígbọ́tọ̀ lọ́hùn mo kí gbogbo yín gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe
nílẹ̀ Yorùbá gbogbo yín pátá náà la kí wípé ẹkú iṣẹ́ Elédùmarè Ọlọ́run ọba yóò jẹ́ ṣe débi tó lérè lágbára Ọlọ́run ọba. mo sì kí gbogbo àwa pèdèpèdè káàkiri gbogbo iléeṣẹ́ rédíò tẹlifíṣàn káàkiri lágbára Ọlọ́run àní tẹnugbó bí ọwọ́ lágbára ṣe Èdùmàrè. mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí. mo kí gbogbo ẹ̀yin silent listener silent watcher wa náà pé ṣe ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí wẹ́bsáìtì ní lórí rédíò lẹ́yìn tí ń gbọ́ wa ní ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook ní mo kí gbogbo yín pé ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò. ìyá mi Zainab Olúwakẹ́mi Latifat Tọ́lání wọ́n ní ẹ kú ètò mọ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ṣeun ìyá mi ojú òní tì yín mo kí yín ẹ káàbọ̀ sórí ètò gbogbo lẹ́gbẹ́ ọ̀dẹ̀ ọ̀dà bí ẹ̀lẹ́ ìyá mi àkú iṣẹ́ ìní mo kí yín bá bá ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣíà rẹ̀ ẹ invite àwọn olólùfẹ́ yín káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò. àlejò wa náà la ṣe ń retí ní kété tán bá ti gorí ètò òun náà ni a jẹ́ kí ẹ mọ̀ àmọ́ ẹ máa bá ń ṣíà rẹ̀ ẹ láìkì ẹ invite àwọn olólùfẹ́ yín. á kí gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́jọ́ òbí òní pátápátá gbogbo ẹ̀ tẹ̀sọ̀jọ́ òbí lánàá tẹ́ ẹ ṣe lónìí tẹ́ ẹ tún ṣe lọ́la kí yín o ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé láàyè àti láàyè dẹ̀ra àtẹ̀yìn tó ń bọ̀ lọ́nà gbogbo apáta òun náà láfi ara líle láfi lo ayé wa agbára ṣe Ọlọ́run. àdùnwẹ̀ lọ àìlọ́ kiri àpò fáráò alágbára dà ó. àìlọ́ kiri àpò fáráò alágbára dà kò láyà tó ń kọ́ náà wọ́n ti dìbò wọ́n ti lọ. ẹ̀jẹ̀ àrònú níbi tá ó padà sí o èyí là ó fi mọ̀ wá dá ó láyé. ẹ̀jẹ̀ àrántí níbo láti bọ̀ wá o níbo láti dúró níbo láti bọ̀ wá o èyí là ó fi mọ̀ wá dá ó láyé. kẹ́lu ṣe jẹ́jẹ́ kó má má lọ láyọ̀ jù kẹ́lu ṣe jẹ́jẹ́ kó má má yájú tó lówó. bẹ́ẹ̀ ni kẹ́rù ó ṣe jẹ́jẹ́ gbogbo àwa tá à ń kọ́ṣẹ́ ọwọ́ ni à ń kọ́ṣẹ́ lábẹ́ èèyàn ni ẹjẹ́ wa náà ó ṣe jẹ́jẹ́ ẹ má jà gbójú wókè gangan wo àwọn ọ̀gá tó ń kọ́ wa níṣẹ́ torí pé ọgbọ́n wọn ìmọ̀ wọn la fẹ́ yálò torí pé lọ́jọ́ ọjọ́ kan àwa náà ó dọ̀gá táwa náà ó sì dín àwọn ọmọ lẹ́yìn àmọ́ téèyàn bá ṣe òun náà ni ó gbà kí kọ́gà náà ó sì rèé kọ́gà náà ó fa àwọn ọmọọṣẹ́ mọ́ra kọ́ mọ̀ lópò ọ̀gá lé wọn lórí kí gbogbo ẹ̀ kó lè lọ ní mẹ̀lọmẹ̀lọ. ẹni tó lówó ẹni tí ò lágbára ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká máa kọjá àyè o àtòrí àtìjọ lówó àtòrí àtìjọ lọ́lá àtòrí àtìjọ nípò torí kò dá lágbára kó bá tọmọ ọlọ́mọ jẹ́ àbí kò ṣe ohun tí ò tọ́ ó yẹ kó lè rántí ọ̀la torí pọ́lọ́ bá dé tán lọ́jọ́ pẹ̀lú ìyàwó ńlá kò máa sẹ́ni tí ó gbà ní ẹ̀jẹ̀ àrántí níbi tá a ti ń bọ̀ wá o. ẹ̀jẹ̀ àrántí níbo la ti ń bọ̀ wá níbo la dé dúró níbo níbi tá a ń lọ níbo la ń padà sí èyí là ó fi mọ̀ wá dá òun láyé. lórí ètò yín ètò wa òṣèré Ìlúmọ̀ká níbẹ̀ náà láwà yìí pẹ̀lú mi ọmọ yín olólùfẹ́ yín Ìyábàdàn yín authentic ọdúnṣẹ́bù Ìyábàdàn yín náà rèé wọn náà lórí pírẹsidẹ̀ntà yín asọ̀rọ̀ tẹ̀fẹ̀tìmọ̀ ọ̀yájú ọmọ yín náà rèé ti pàṣíwájú ń bàbá ajímọ̀tán rẹ̀ jẹ́ wà fún ìbò UK èmi náà ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí ìyá mi ọmọọba Crown Adéoyè mo kí yín káàbọ̀ sórí ètò ẹ̀kú ọjọ́ méjì mẹ́ta gbogbo ilé ńkọ́. ìkìlọ̀ rẹ̀ kẹ̀yà gbọ́ ikú tó ń fọmọdé ikú tó ń balàgbà tó ń pẹ̀lú dájọ́ jẹ́jẹ́ wá tí ló ń ṣe fún mi pé ká gbáyé hùwà rẹ̀ ọ̀pọ̀ ló ń bẹ láyé tó ti ń ṣàrẹ̀ ọjọ́ ti pẹ́ wọ́n ti náwó òun kàn fẹ́ lọ́rùn ikú kan ikú ò pa ọ́n àtìlẹ́ni tó ṣe pé olówó kọ́lé owó yẹn kù wáyà gan-an ó ra mọ́tò ńlá ó lálàáfíà tó pé lọ́jọ́ tó fẹ́ sílé tó fẹ́ràn tó pọ̀ sáyẹyẹ ikú kọlẹ̀ fún wọlé tó dọ̀rùn alákejì kò jẹ́ ó dúró jẹ̀ṣẹ́. lórí ètò níbẹ̀ náà láwà yìí níbi tá a ti ń dábí ẹdún tá a ti ń rọ̀ bí òwe pẹ̀lú mi ọmọ yín olólùfẹ́ yín Ìyábàdàn náà ni lórí ètò yìí ètò òṣèré Ìlúmọ̀ká bóò ní lágbègbè tí bò lójú ọjọ́ ṣe rí àsìkò palẹ̀mọ́ bàbá wò báyìí á rí wípé Nàìjíríà yóò pé ọmọ 100 ọdún ìyún láìpẹ́ láì jìnnà yìí ní October 1st òun náà ní Nàìjíríà yóò pé 100 ọdún kọ́lọ́wọ́n bá kó gbà wá 100 ọdún tí a ti gba òmìnira kí ni nǹkan tá a lè rí tọ́ka sí kí làwọn nǹkan tá a lè rí tọ́ka sí pé tó
àwọn nǹkan báyìí o òun náà ló jẹ́ nǹkan àmúyangàn ní orílẹ̀-èdè wa kí ọlọ́run ọba kó ṣàánú October 1st ti orílẹ̀-èdè Nàìjíríà tí ó pé 100 ọdún ó tún ti ń kàlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ó tún ti ń wọlé àfi kí ọlọ́run ọba kó bá wa tún orílẹ̀-èdè náà ṣe. Alájà mi súra àti kí tẹ́síra rántí eléyìí jẹ́ fún gbogbo wa tá à ń bẹ láyé ká rántí ibi a ti ń bọ̀ wá ìyẹn lọ́dọ̀ lọ́hùn ibẹ̀ náà la ó padà sí torí iná lílá yìí wà iná ilé ìrọ́jú làwa lè ayé yóò la ó sì padà ẹ̀jẹ̀ àbáyé kékeré ká sì délé ayé hùwà rẹ̀. Bẹ́ẹ̀ ni ilé ayé náà lápadà fi ilé ayé ńlẹ̀ náà ní lọ́jọ́ kan tí wọ́n mọ̀ sọ wípé àbẹ́ẹ̀ rí mọ̀mọ́ dáadáa ni mọ̀mọ́ wa nígbà wọn ń bẹ láyé ìyá alágbájá ó ṣe báyìí bàbá alágbájá ó ṣe báyìí ọjọ́ kan náà ni ó wáyé fún olúkúlùkù àmọ́ ẹ jẹ́ ká gbélé ayé ká gbé ṣe dáadáa ẹ jẹ́ ká gbélé ayé ká gbé ṣe rere ẹ jẹ́ ká gbélé ayé ká gbé bẹ̀ ká ṣe dáadáa torí òní kọ́ nítorí ọjọ́ ọ̀la ni. Ẹja rántí níbo la ti ń bọ̀ wá, níbo la dé dúró, níbo níbi tá ń lọ, níbo la ó padà sí o, èyí la ó fi mọ̀ wá tá ó láyé. Ojoojúmọ́ ni sáré ìdígbé, ojoojúmọ́ ni sáré ń pariwo, ó pé àná èmi. Àná èmi àná bẹ́tùlì wàṣáàtì àná èmi nìkan nílé aṣọ àná èmi wàná bẹ́tùlì wàṣáàtì àná èmi nílé ìdánifọ̀ àná èmi bó ṣe pé tó bá wọnú mi àná èmi. Bẹ́bí ṣe bẹ́ẹ̀ tó tára bẹ́ẹ̀ tó. Àná èmi. Wọ́n ò lè bá ẹ wọnú mi. Àná èmi. Wọ́n rẹwà wọ́n ti. Lọ́jọ́ téèyàn bá lọ tó àtọkọ ni àbíyàwó ni kò sẹ́nì kankan tí ó bá yàn lọ mo nífẹ̀ẹ́ ìyàwó mi mo fẹ́ràn ọkọ mi dénúdénú ọmọ tá a bí nú gan ọmọ mi wọn ò lè fi ṣeré wọn ò lè fi ṣe gbá ọlọ́run mọ̀ jẹ́ kọ́lọ́run mọ̀ fọmọ dá wa lóró kò sẹ́ni tí ó sọ wípé ọmọ òun rèé òkú ń tọ̀ wá bọ́ kòtò tí àmọ́ kọ́lọ́run ọba kó mọ̀ jẹ́ kí òbí ká fojú sunkún àwọn ọmọ wa kọ́lọ́run sì mọ̀ pa àwa náà ní rèwerèwe báyìí kọ́lọ́run jẹ́ ká bẹ̀rù wa jìnnà torí wípé gbogbo wa pátápátá àtọkọ àtìyàwó àtọmọ gbogbo wa náà la ní ìdí ara wa kọ́lọ̀ mọ́ fi kú tó pa kó yáwọ́ kó mọ́ fi pa ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ wọn fún wa lẹ́mìí gígùn àtàlàáfíà àjíǹde ara kó mọ̀ jẹ́ fún wa lágbára ọlọ́run ọba ẹ̀já wa náà ó sì ṣeré ẹ jẹ́ ká máa rántí ọjọ́ ọ̀la ẹ jẹ́ ká rántí ibi tá a padà sí ẹ jẹ́ agbélé ayé ká gbé ṣe rere ẹ jẹ́ agbélé ayé ká ṣe dáadáa torí òní kọ́ nítorí ọjọ́ ọ̀la wípé bí a bá dàgbà tá a dògbó tán kí ni wọ́n ó wí lẹ́yìn wá ọ̀la ẹ ṣe wọ̀nyí èèyàn mi mo mọ̀ pé ẹ ti ń retí àlejò wa àmọ́ àwọn náà ni a ṣì ń retí àti ìrí wọn kan bọ́ sí orí ètò ẹ má bínú sí wa àwọn náà ni a ṣì ń retí o lórí ètò yìí. ìwé ẹ̀kọ́ tó wá padà lẹ́yìn àná èmi àkúwọ́ nìkan pẹ̀lú àná èmi wà náà bẹ́ẹ̀ tuntun lè mọ̀ sí àná. Èmi nílé òkùnkùn tí ò sí náà. Wà náà bẹ́ẹ̀ ìtù dídì. Èmi nílé ikú pínpín. Léyọ̀ tẹ́tẹ́ nípa náà lọ. Wà náà bẹ́ẹ̀ tún lè mọ̀ sí aláàtì. Èmi nílé ìbéèrè o. Wàná bẹ́tùlì áwì àná èmi. Èmi
lórí ètò níbẹ̀ náà láwà yìí tẹ̀sí ń gbọ́ wa ẹ jẹ́ kí n sáré dókè lọ́nà ẹ jẹ́ ń sáré polówó ọjà tá bá polówó ọjà tán a bá padà dé àwọn tẹ̀síwájú lórí ètò mú ń bọ̀ náà. ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń gbé ìdílé rọ ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.
ọ̀run nílé gbogbo wa. Ọlọ́run bá. Bó ṣe wà nìyẹn, Adéjì. Ìjáwa náà rò ó, ìjáwa kan tiẹ̀ jókòó rò ó níjọ́ kan wípé ǹjẹ́ ìwà mi, ìṣe mi, ǹjẹ́ ó ń dùn mọ́ ọmọlàkejì mi nínú? Ǹjẹ́ nǹkan tí mò ń ṣe, ǹjẹ́ ó múnú ọmọlàkejì mi dùn? Ǹjẹ́ ọmọlàkejì mi, ǹjẹ́ ó tiẹ̀ ń jẹ àǹfààní lára mi? Ẹjẹ́ wa náà ó tiẹ̀ jókòó kárò níjọ́ kan wípé ìwà mi tí mò ń wù, ìṣe mi tí mò ń ṣe, ǹjẹ́ mo fi ń dùn ọmọlàkejì mi nínú ni àbí mo fi ń pa ọmọlàkejì mi lára? Adiza Musa mo kí yín o, Adéọlá Alimat Ògúnrìn ẹ ṣeun ìyá mi, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ìkọ́ṣẹ́ rẹ̀ yóò máa rí ìyàbáyé lájú mú mi ní ìtajọ́lá dàbí ìdásọ́lá ní àbá àgbà nínú oníṣúfì. Bàbá wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni burú mọ̀ ẹni tí ó sọ fún un náà ní wá. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ wípé n tóun ń ṣe ò dá, ọ̀pọ̀ ló mọ̀ pé ìwà tóun ń wù ìwà tínú Ọlọ́run ò dùn sí ni, àmọ́ yóò sì máa wù ú, yóò máa wá àwọn tí ó sọ fún un pé ìyá alágbájá ìwà yín ò dá o, bàbá alágbájá ìtẹ̀ ń ṣe ò dá o, kó bá lè dá sí wàhálà sí àwọn ẹni bẹ́ẹ̀ lọ́rùn. Ṣùgbọ́n òun fúnra rẹ̀ lọ́kàn ara rẹ̀ ó mọ̀ wípé n tóun ṣe ò dá, ó mọ̀ pé ìwà tóun ń wù kì í ṣe ìwà tó jẹ́ wípé ó ran ọmọlàkejì lọ́wọ́, kì í ṣe ìwà tó jẹ́ wípé ó ń fa ọmọlàkejì sókè, kì í ṣe ìwà tó jẹ́ wípé ó ń múnú ọmọlàkejì dùn. Ayúbọ̀mù làgbàjì wọ́n bá ilẹ̀ lọ. Ẹ má ṣe gbàgbé wípé lórí ètò òṣèré Ìlúmọ̀ọ́ká láwà, àlejò wa àti ìrí wọn látàárọ̀, àrí wọn kan àti ìrí wọn kan dé, àmọ́ àlejò wa bọ́n ọ̀bá tí ìdé náà a sì máa fi ọ̀rọ̀ a sì máa fi ṣera wa létí, a máa gbára wa mọ̀ràn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ tí ń darapọ̀ mọ́ mi lórí ètò, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ń kalẹ̀ lórí ètò, mo kí gbogbo yín. Bàbá wa kú lálá lọ bà wọ́n dá láìsí. Akọ̀wá nájà ńlé ayé yìí ni ọ̀run lé gbogbo wa, àmọ́ àwọn èèyàn míì wọ́n ti sọ ilé ayé dà wá lọ, ẹlòmíì wá ilé ayé mọ́ yà kókókó bí ẹni tí ò ní lọ mọ́. Ẹ bá rí lónìí, tẹ bá rí arákùnrin kan, tẹ bá rí bó ṣe múra pẹ̀lú mọ́tò kẹ̀kẹ́ tó gbé sídìí, mọ́tò ńlá ló wà nídìí ẹ̀ tó wọ suit látòkè délẹ̀, tó suit up délẹ̀ báyìí lọmọkùnrin, ó sì páàkì sáàárín títì, ó sì páàkì sáàárín títì ní òpópónà tí gbogbo mọ́tò ń rìn àárín àwọn ọkọ̀ tí ń lọ tó ń bọ̀, ó sì páàkì síbẹ̀. Ṣé ẹ mọ̀ wípé arákùnrin yìí ó sì ya wèrè? Arákùnrin náà sì ya wèrè débi pé ó lárùn ọpọlọ. Èèyàn tó wa mọ́tò débi tó dé, tó múra kúrò ní ilé, tó múra dáadáa, tó múra látòkè délẹ̀, tó múra dáadáa, tó gbé mọ́tò jáde kúrò ní ọgbà rẹ̀, tó wá wá dáàrin kan ṣì tó di wípé àrùn ọpọlọ kọlù irú èèyàn bẹ́ẹ̀. Ojú títì ọ̀hún òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní bẹ́wù lẹ̀. Ẹ̀wòlé ayé lára ilé ayé tá a wá náà rèé. Bọ́wọ́ ayé ni, bá fọwọ́ fà ni, bá fi ṣe ni, Ọlọ́run ọba nìkan ló lè yé. Àfọwọ́bà fílẹ̀ ní o, ohun tí ó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀.
ohun tí ó ṣẹlẹ̀ ní ilẹ̀ tó ń ṣú lọ kò sẹ́ni tó mọ̀ ọ́. Kọ́lọ́run ọba kó má jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí wa, kọ́lọ́run ọba kó má jẹ́ kí àkọlù burúkú kó kọlù wá, kọ́lọ́run má jẹ́ kí bí ó yálé wa. ìdí èyí náà rèé tá a fi ń sọ wípé ká ṣe dáadáa, ká gbélé ayé ṣe rere. ó yẹ láti mẹ́rin kan. Pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ wo coronavirus COVID-19, ẹ wo bó ṣe gbalé ayé kan, ẹ wo COVID-19 bó ṣe gba gbogbo àgbáyé kan, kò sílùú tí ò dé. Léyìí tí Ọlọ́run fi ń sọ fún wa wípé òun lọ́lọ́run, pé òun tóbi, òun sì lágbára lórí gbogbo nǹkan, wípé ká ṣe dáadáa, ká hùwà rere. Àmọ́ síbẹ̀síbẹ̀ aṣèráwọn míì náà tó jẹ́ wípé pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, wọn àti torí ẹ̀ yíwà padà náà, wọn àti torí ẹ̀ ronúpìwàdà náà, wọn àti torí ẹ̀ mọ Ọlọ́run lọ́kan, wọn àti torí ẹ̀ wò wípé in tó ṣẹlẹ̀ yìí kódà ó kọ́ mi lọ́gbọ́n ni o, jẹ́ kí n yá bẹ̀rẹ̀ sí ní ṣe rere o, jẹ́ kí n yá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa o. Ó ti torí ẹ̀kọ́ àwọn ẹlòmíì lọ́gbọ́n, wọ́n sì ń bẹ nínú ìwà búburú wọn bẹ́ẹ̀ náà ni, wọ́n sì wà nínú ìwà búburú wọn bẹ́ẹ̀ náà ni, tí wọ́n sì ń ṣe àwọn ìwà ìríra, tí wọ́n sì ń hùwà ìríra tí wọ́n ń hù pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, tí Ọlọ́run fi COVID-19 yìí tó fi ń pa òwe fún wa pé ká wo bóun ṣe lágbára tó. Ẹ wo iye ẹ̀mí tó ti sọnù, ẹ wo iye ẹ̀mí, ẹ wo iye èèyàn tó ti kú, lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin, olówó ní bọ̀rọ̀ kìnní ni. Ta wá lèmi àtẹ̀yìn? Àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ò sí yé kà á ṣe, àwọn èèyàn ò sí, wọn yé wà búburú, wọn yé wù. Àmọ́ Ọlọ́run rán wa létí wípé òun lọ́lọ́run o, pé ká pàwàdà, ká yíwà padà, ká ṣe dáadáa, gẹ́gẹ́ bí olórin wa náà bí wọ́n ti ń sọ. Ilé ayé ẹ lọ gbà pé kì í ṣàwọn àlọ́ fújì àtàn, lójijì ikú máa mú wa lọ. Tẹ́ ẹ bá rántí nígbà ayé dáyé ìgbà kan, bóyá bí ayé ká sọ pé 1980, ṣé ká ní 86 ni àbí 87, no, ká sọ pé bóyá 93, bóyá 93, 92 nígbà náà lọ́hùn-ún, wọ́n nílé ayé ó parẹ́, pé ilé ayé ó parẹ́ o, ẹ̀ẹ̀kan náà báyìí ni gbogbo rẹ̀ ó wọlẹ̀ tí ó parẹ́ o. Tẹ́ ẹ bá rí àtolówó àti tálíkà, kálukú ló bẹ̀rẹ̀ sí ní ta gbogbo ohun tó ní. Àwọn míì tiẹ̀ ta nǹkan tí wọ́n ní débi wípé wọ́n lọ ń fowó wọn pé káwọn yá fowó àwọn káwọn fi jẹun, káwọn fowó àwọn káwọn fi ṣègbádùn ayé àwọn, ó sàn ju kí gbogbo ó kàn wọlẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó ta dúkìá wọn nígbà náà, tí wọ́n ta dúkìá wọn wípé káwọn ò ṣàrówó rẹ̀, káwọn ò fi ṣe tó wù àwọn. Àmọ́ nígbà tó lọ́wọ́n ọba mi tó gbé títóbi rẹ̀ dé, tẹ́ ẹ bá wá wọdún náà sísìnyí, kò mọ̀ sí nǹkan kan tó mọ̀ tí ì ṣẹlẹ̀, kò mọ̀ tí ì sí nǹkan kan tó ṣẹlẹ̀ ńgbà náà. Ẹ wá wò láti bóyá 91 sí 92 ni Wàsíù gan fi kọrin, Wàsíù gan fi kọrin ńgbà náà pé wọ́n nílé ayé máa parẹ́ o, kálukú ló ń sálà kiri, gbogbo èèyàn ló ń sáré gidigidi káàkiri ńgbà náà, Ọlọ́run ṣàánú o, Ọlọ́run gbà wọ́n o, kiri kò ṣẹlẹ̀ o. Àmọ́ títí dòní olónìí Ọlọ́run sì fagbára rẹ̀ hàn wá, ilé ayé ò mọ̀ tí ì parẹ́ báyìí, ilé ayé ò mọ̀ sí ìparẹ́ dòní olónìí. Èyí tọ́lọ́run fi ń jẹ́ Ọlọ́run nù pé òun tóbi, òun jù wá lọ, pé gbogbo ayé àti gbogbo tí ń bẹ nínú rẹ̀ ní ń bẹ níkàáwọ́ òun, pé ṣùgbọ́n àwa tá a jẹ́ èèyàn inú rẹ̀, kìkì káwa ó ṣáà ti ṣe dáadáa torí ọjọ́ àti sùn wa, kìkì ká ti mọ̀ ká ti wùwà, ká wù ú lọ́nà tó péye, ọ̀nà tó dáa, ká wùwà yìí lọ́nà tí wọ́n gbà sọ wípé Lámọ̀yìn kódà nígbà tó wà láyé ó ṣègbà, ó ṣàwo, ó ṣe dáadáa. Àmọ́ kí ni wọ́n sọ lẹ́yìn mi àti ẹ̀yin? Ọlá Temple Aláṣepé, mo kí yín brọ́dà mi, ẹ káàbọ̀ sórí ètò.
Ṣe dáadáa, ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere, ẹ jẹ́ ká mọ nǹkan, ẹ jẹ́ káwọn ènìyàn sọ dáadáa nípa tiwa, ẹ jẹ́ ká fi ìgbésí ayé tiwa, ẹ jẹ́ ká fi ṣe dáadáa fáwọn ẹlòmíì, ẹ jẹ́ káwa náà ó so èso dáadáa ká so sínú ayé ọmọlàkejì wa, ẹ má jẹ́ ká fi ìgbé ayé wa ká fi ní ọmọlàkejì wa lára, ẹ jẹ́ káwọn èèyàn ó lè sọ nípa tiwa wípé nígbà alágbájá a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé àfibiṣólóore wọ́n pọ̀ láyé tá a wà yìí tó jẹ́ wípé wọ́n fi bí ṣú àwọn ènìyàn débi pé wọ́n rò wípé kí làwọn tiẹ̀ ń ṣe fún èèyàn sí, kí làwọn ń ṣoore fún. Àmọ́ tá a bá wò ó gẹ́gẹ́ bí Ọlọ́run ọba mi ṣe sọ wípé ká máa ṣe dáadáa, ká sì máa ṣe oore fún ọmọlàkejì wa, wípé ká má wulẹ̀ rò, ẹ̀yin tí ẹ bá ti la rúlà kọjá báyìí kọjá, ẹ má wulẹ̀ rò, ẹ mọ̀ wípé Ọlọ́run ọba òun bẹ pẹ̀lú yín, torí pé Ọlọ́run ọba kì í fi ènìyàn rẹ̀ sílẹ̀, Ọlọ́run ọba kì í fi àwọn ènìyàn rẹ̀ kì í fi wọ́n sílẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi lórí ètò náà la wà yìí, ètò yẹn tó wa òṣèré Ìlúmọ̀ọ́ká ó ṣe mí láàánú wípé àlejò wa àti kàn sí wọn láti bí ijọ́ méjì láti bẹ̀rẹ̀ sí ní polówó ẹ̀ fáwọn èèyàn táwọn fúnra wọn náà sì rèé tí a jẹ́ kí wọ́n mọ̀ dáadáa kí a tó tẹ̀síwájú, àmọ́ ó wá ṣe mí láàánú pé tó láti àárọ̀ àgbúrò wọn rárá, kódà gbogbo mẹ́sẹ̀jì tá a sẹ́ndì àti ìrí èsì kankan, kí Ọlọ́run ọba kó ṣàánú, kọ́lọ́run ọba kó máa gba ìgbìyànjú wa, a sì gbìyànjú láti bí ọ̀sẹ̀ kan sí méjì nílẹ̀ yìí, láti bí ọ̀sẹ̀ bí méjì nílẹ̀ yìí láti ń bá àlejò wa sọ̀rọ̀, láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti ń bá wọn sọ̀rọ̀, títí di ọjọ́ òní, títí di òru àná a sì bá wọn sọ̀rọ̀, àmọ́ bó ṣe wá rí kò yé wa rárá látàárọ̀, àmọ́ bó ṣe rí kọ́lọ́run ọba kó ṣàánú, ẹni téèyàn ò rí kí kéèyàn má bínú, torí pé àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀, kí Ọlọ́run ọba kó jẹ́ kí dáadáa kó ṣẹlẹ̀ sí wa. A ṣì ń retí wọn níwọ̀nba ìṣẹ́jú péréte tó kù tí ètò tòní tí ó fi kásẹ̀ ńlẹ̀, a ní ìṣẹ́jú 13 sí i lórí ètò yìí tá a fi máa dágbére fún ètò tòní. Àtàlàáfíà kọ́lọ́run ọba kó mọ́ ṣe ní yàjó báyìí, kọ́lọ́run ọba kó jẹ́ àdàgbà ká dògbó, ká fọwọ́ páwú ká fèrègì jobi, ká mọ́ gbọ́jọ́ ọlọ́jọ́ lọ.
ọba kó mọ̀ ṣe ní kíákíá báyìí fún wa, kó jẹ́ kí ká tọ́jú àwọn ọmọ wa, kó jẹ́ àdàgbà ká dògbó, kí ṣe àwọn ọmọ wa kó ṣojú wa. lọ́jọ́ kan la ó fàyè lẹ̀ lọ́bọ́ lọ́wọ́ bá wa o. má torí ayé gbàgbé ọ̀run rẹ̀. ìyẹn gan ṣe pàtàkì, ó ṣe kókó. ẹlòmíì ó ti jayé ó jayé tiẹ̀, ó tún jayé àwọn ọmọ rẹ̀, ó tún jayé àwọn ọmọ rẹ̀, ó jẹ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn, ó ti gbàgbé pé òun lọ, ó ti gbàgbé pé ibì kankan wà tí gbogbo ó tún padà sí, ó ti wò pé ilé ayé yá àjẹdọ́ba ni, ó wá tún jẹ tiẹ̀, ó tún jẹ tàwọn ọmọ rẹ̀ mọ́. nítorí wípé ayé ń bọ̀ wá tán, àlùjọ́nà láti wá ibẹ̀ lọ padà sí. má fìfẹ́ ayé tọ́ra ẹjọ́ mọ̀ iná. nítorí ayé gbàgbé ọ̀run rẹ̀. nítorí wípé ayé ń bọ̀ wá tán, àlùjọ́nà láti wá ibẹ̀ lọ padà sí. ó di dandan. má fìfẹ́ ayé tọ́ra ẹjọ́ mọ̀ iná. má torí ayé gbàgbé ọ̀run rẹ̀. nítorí wípé ayé ń bọ̀ wá tán o, àlùjọ́nà láti wá ibẹ̀ la padà sí. bẹ́ẹ̀ ni ibẹ̀ láti wá, ibẹ̀ náà la padà sí. má fìfẹ́ ayé sọ́ra ẹ̀dọ́ mọ̀ iná ṣògbọ́. nítorí ayé gbàgbé ọ̀run rẹ̀. nítorí. October 1st ló ń bọ̀ yìí, ẹ̀yin èèyàn mi, tí Nàìjíríà ó pé 100 ọdún. kí ni nǹkan tá a lè rí sọ ní pàtó wípé látìgbà tá a ti gbòmìnira nǹkan báyìí la gbé ṣe, àbí nǹkan báyìí òun ni ó jẹ́ nǹkan tá a rí ní àǹfààní tí a lè tọ́ka sí ní orílẹ̀-èdè wa, pé látìgbà tá a ti gbòmìnira o ní 100 ọdún sẹ́yìn. kí ni nǹkan tá a lè tọ́ka sí wípé ó jẹ́ nǹkan ìwúrí, àbí tó jẹ́ nǹkan tó jẹ́ pé àrítọ́ka sí tẹ́yìn ò lè mọ́ni gbàgbé, tá a lè sọ wípé ó wà látìgbà tá a ti gba òmìnira. ọmọ tí wọ́n bí ní 100 ọdún sẹ́yìn tá a gbòmìnira, irú ọmọ bẹ́ẹ̀ lónìí, irú ẹni bẹ́ẹ̀ lónìí yóò tún ti rọ́mọ ọmọ rẹ̀. àmọ́ fún orílẹ̀-èdè wa gan tó wá gba òmìnira láti 100 ọdún sẹ́yìn, kí la lè sọ ní pàtó wípé ó jẹ́ nǹkan òwúrí fún wa ní orílẹ̀-èdè wa? nígbà tá a gbòmìnira yìí, ṣé ká sọ wípé bí Nàìjíríà ṣe wà ńgbà náà ló wà ní ìsinyìí, àbí ìyàtọ̀ díẹ̀ ti dé bá nígbà tá a gbòmìnira sísìnyí? ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kẹ́yìn náà ó rò wò. ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín àáká síta. ìyá mi Grace Banjo ohun kí yín, ẹ káàbọ̀ sórí ètò. ìjà nǹkan tó jẹ́ wípé ó yàtọ̀, gbogbo ẹ̀yin ìyá wa tó jẹ́ pé a ti bí ṣáájú ìgbà náà, tá a sì bí ṣáájú ìgbà tá a gbòmìnira lórílẹ̀-èdè Nàìjíríà, tí à ń gbọ́ wa, tá à ń wò wá, kí ni nǹkan tó jẹ́ pé ẹ̀rí tó jẹ́ nǹkan ìyàtọ̀, àbí nǹkan àrítọ́ka sí, àbí nǹkan òwúrí tá a lè sọ wípé nǹkan ìrè o tó ti ṣẹlẹ̀ lásìkò tá a ti gbòmìnira? kí ni ìyàtọ̀ tó wà ní àárín ìgbà náà sísìnyìí látìgbà tá a ti gbòmìnira? kí ni nǹkan tó yàtọ̀ ńgbà náà? ṣé bí nígbà tá a gbòmìnira, ṣé bí Nàìjíríà ṣe wà ńgbà náà ló ṣì wà báyìí, àbí ó tiẹ̀ tún dá kọjá abẹ? ẹ̀yin èèyàn mi, kí ni ẹ̀yin náà lérò sí láàárín ìṣẹ́jú péréte tó kù tá a fi máa dágbére lórí ètò yìí? ìfẹ́ ayé ń bọ̀ wá tán, ó máa tán o. àlùjọ́nà láti wá ibẹ̀ lọ padà sí. má fìfẹ́ ayé sọ́ra ẹ̀dọ́ mọ̀ iná. jẹ́ kí n rán ẹ létí o. a ní ìṣẹ́jú méje sí i lórí ètò yìí tá a fi máa dágbére fúnra wa. lọ́jọ́ wọn àná o, nígbà tó lóhùn dáná bí Ádámọ̀ tán, pẹ̀lú ìyá wa tó ń jẹ́ àwa wúwo. àlùjọ́nà la fi wọ́n sí ní bàlù náà ń gbé. àṣetánìyẹn nìyẹn kọ́ ló lọ kẹsàn bá wọn, pé kí wọ́n jẹ gbòó tọ́lọ́hún ní kọ́ máa jẹ. lóhùn kọ́ ló ń lé wọn kúrò lálùjọ́nà tó ń gbé. ló jẹ́ kọ́lọ́hún kìlọ̀ fọ́mọ Ádámọ̀ pátá o, má tẹ̀lé èṣù o, má tẹ̀lé èṣù o.
má tẹ̀lé ṣu kò lè ránú jọ̀nà dé sí. Má gbàgbé ọ̀run o. Ó máa tán o. Ó di dandan. Ìmí bí ìyá bá àpáyíyá mọ́nú. Ládéró mú adérójú mi túra ṣe ń sọ. Káwa mọ̀ gbànà kábí tí èsì ṣe wá. Kẹ́ni tó lówó kóbi ti kárùnà rántí. Káwọn alágbára fi ti fìrìyà mọ̀ rántí o. Kí àǹfààní ayé tá ń lé tẹ́jà òní bá. Alákùnrin takásùlù ikú ṣàlò. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíì wọ́n lélé ayé títí tí wọ́n lé wọn bá àìbá rẹ̀ ré wọn padà wọ́n sì tún lé lọ náà ni ẹlòmíì lé ó lé débì kan débi wípé àkòmọ́ lè padà sẹ́yìn mọ́ ni tí ọmọ ibi tí ó yà sí ó kó pẹ̀ kí kò lè yàbàrá mọ́. Ìwà tó bá lọ́wọ́ ṣèwọ̀ kan fi owó pẹ̀lú wa ayé pẹ̀lú tó wà níbẹ̀ ayé pẹ̀lú tó wà níbẹ̀ ayé pẹ̀lú tó wà níbẹ̀ bá ní ti dáńbà. Àwọn tí wọ́n ṣe pẹ̀lú owó tí wọ́n ṣe pẹ̀lú mọ́tò bọ̀gìnì nígbà tó dọwọ́ alẹ́ báyìí àwọn àtìláàwí ṣe ni wọ́n débẹ̀ báyìí àtẹni tí wọ́n sin bẹ̀ àti kinní báyìí wọ́n mú gbogbo ẹ̀ wọ́n yí dànù ní porogodo gbogbo tí wọ́n fẹ́ kó wọ́n kó ń tiẹ́ wọ́n mú òkú wọ́n yí gbogbo ẹ̀ wọ́n yí mọ́lẹ̀ ńlẹ̀ kódà bọ́n sìyàn pẹ̀lú owó wọ́n kàn fojú wọ́n bá sin òkú pẹ̀lú owó àbí pẹ̀lú mọ́tò wọ́n kàn fojú òkú ráre ni wàláì wọ́n fojú rẹ̀ ráre ni torí táwọn ọmọ eriwo tó bá dọwọ́ alẹ́ lọ́wọ́ òru tí wọ́n sọ̀ṣẹ́ tiẹ̀ ìṣekúṣe báyìí wàláì ni wọ́n sòkú ọ̀hún. Gbogbo ń tà ń sọ látàárọ̀ náà ni wípé ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká tọ́jú ìwà wa ẹ jẹ́ ká fi ìgbé ayé tiwa náà ẹ jẹ́ ká fi ran ẹnìkan lọ́wọ́ ẹ jẹ́ ká fi ìgbé ayé tiwa ẹ jẹ́ kẹ́nìkan náà kó mọ̀ sí rere ǹjẹ́ ìgbé ayé ayédáyìí ń gbé ǹjẹ́ ẹ fi ń ni àwọn kan lára ni àbí àwọn kan ń gbádùn pé bíi kí lágbájá ó sì mọ́ kó lọ bíi kí dàmọ̀dò mọ́ kó kó létà ń gbé àbí kí ni ìwà tiyín tí tẹ́ ẹ ń lò pẹ̀lú ọmọlàkejì yín ṣé ó ń dùn mọ́ wọn ni àbò ń ni wọ́n lára ẹ jẹ́ káwa náà jókòó ká gbé yẹ̀wò lónìí pé ìgbé ayé tí mò ń gbé ṣé àwọn tí mò ń bá gbé àwọn tí mò ń bá rìn àwọn tí mò ń bá ṣe ǹjẹ́ ó ní wọ́n lára ni àbí ó múnú wọn dùn ó mú àlàáfíà bá wọn ẹ jẹ́ ká ṣe dáadáa lónìí òun náà ní nǹkan tí a ti ń sọ látàárọ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa torí òní kọ́ nítorí ọ̀la ni torí pé kò sẹ́nì kankan tó jẹ́ wípé tó kú tán tí wọ́n wá sọ tó wá tún padà wá pé ìwà mi tí mo wù láyé àṣì ò dáa mo tún ti padà wá láti wá tún ṣe o kò sẹ́ni tá a rí tó ti lọ bẹ́ẹ̀ èyí tó bá ti ṣe nínú ètò wa yìí òun náà ni a kà fún ọ gẹ́gẹ́ bí ìwà tó wù ní ọjọ́ ìdájọ́ ẹ jẹ́ ká fi ìgbé ayé tiwa náà ẹ jẹ́ ká fi ran ẹnìkan lọ́wọ́ ẹ jẹ́ ká tọ́jú ìwà wa ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ má jẹ́ ká fi tiwa ká fi ní ọmọlàkejì lára ẹ jẹ́ kí àwọn alábàágbé wa àwọn ẹbí ará tó súnmọ́ wa ẹ jẹ́ kí wọ́n súnmọ́ wa kí wọ́n rá àǹfààní pé lágbájá yìí ìgbà tí mo bá gbé kódà mo rí àǹfààní mo rí nǹkan re látara rẹ̀ wá tó yẹ pé bá a bá tiẹ̀ sí ní agbègbè ibẹ̀ mọ́ bí ó tiẹ̀ jẹ́ wípé àwa àtonítòhún ò ríra mọ́ àmọ́ lẹ́yìn wọn ò sì tún máa rántí wa wọn mọ̀ sọ̀rọ̀ wa dáadáa kí Ọlọ́run ọba kó fi iṣẹ́ rẹ̀ kó fi ran gbogbo wa ẹ ṣeun ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín ní orí ètò yìí ìyẹn ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára àgbà yìí dá gbogbo ẹ tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káyọ̀ mọ́ tẹ́ ń tà àti tẹ́ ń gbé ṣe ẹ kàn sí wa lónìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV káfí wa káfí gbé sí yín lárugẹ kábà yín polówó ọjà yín kí gbogbo àyó gbọ́ kí wọ́n sì mọ̀ tí ẹ̀ ń tà ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07424728743 òun náà ni ẹ lè pè wá sí lórí WhatsApp wa náà ẹ lè pè wá síbẹ̀ fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ káwọn èèyàn gbọ́ pa ẹ̀ nǹkan tẹ́yìn ń tà tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ pa ẹ̀ kàn sí wa lónìí kábà yín polówó ọjà yín káfí tiwa káfí gbé tì yín lárugẹ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣògbọ́n ẹ̀yìn tẹ̀bà jẹ́nà ìṣẹ̀wọ̀n ẹ̀kọ́ àìbínú ẹ má ṣe bínú sí wa wípé àlejò wa fún tòní àríwọ̀n lórí ètò àmọ́ mo lérò pé ọ̀rọ̀ kan méjì tá a bára wa sọ náà rèé yóò ṣe àǹfààní nínú ayé mi àti yín ẹ jẹ́ ká gbélé ayé ṣe dáadáa ẹ jẹ́ gbélé ayé ṣe rere o torí òní kọ́
nítorí ọjọ́ ọ̀la torí àwọn ọmọ tá à ń bí sílẹ̀ àmọ́ ibi tí wọ́n dé lọ́jọ́ ọ̀la ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká fi ìgbé ayé wa ẹ jẹ́ ká fi tún tẹnìkan ṣe lónìí kan lè sọ nípa tiwa pé a ṣeun tí a lè ṣe báyìí náà ni tá a rí mọ lónìí náà báyìí náà láṣẹ rí mọ lónìí lórí ètò fún tòní ètò yín ètò wa òṣèré Ìlúmọ̀ọ́ká lágbára Ọlọ́run níjọ́ mẹ́jọ á padà wá lórí ètò yìí pẹ̀lú àlejò míì ní orí ètò yìí lágbára Ọlọ́run ọba mo kí yín pé ẹ ṣeun ṣeun oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá ń jẹ́ náà ẹ ṣeun ẹ̀kú àìbínú ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò nídìí tẹ́ ń náwó sí lágbára ṣe Èdùmàrè ibi ò ní wọlé tọ̀ wá lágbára Ọlọ́run ọba èmi náà ni ti yín tòótọ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rèé one and only presenter yín á sọ̀rọ̀ tẹ́fẹ́ tí mo ràn ìyájú ọmọ yín rèé ti aṣíwájú ń bàbá ajímọ̀sọ̀ ìjà fún gbogbo UK èmi náà ni mò ń dágbére fún yín lórí ètò fún tòní pé a tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba ojú tẹ́ fi ń wò wá òní fọ́ bẹ́ẹ̀ lè tẹ́ fi ń gbọ́ òní di ẹ má bá yàn jà ẹjá ṣe jẹ́jẹ́ ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ ká bora dáadáa ẹ jẹ́ ká stay safe ká stay home tá a bá ti ní nǹkan tá a fẹ́ mú ta torí pé COVID-19 yìí ṣe ló tún gbilẹ̀ sí ìkọlọ́wọ̀n bá kó bá wa dáwọ́ ẹ̀ dúró ẹ jẹ́ ká bu omú ká bu ọwọ́ wa ẹ jẹ́ ká fọwọ́ wa lóòrèkóòrè láti lè dènà àjàkálẹ̀ àrùn yìí ọlọ́wọ̀n ọba kò ní jó fi lé wa ṣe bùgbé àní ṣàìsàn àní lùgbàdì wàhálà lágbára ọlọ́wọ̀n ọba àní kú báyìí o lágbára ṣe Èdùmàrè èmi ọmọ yín náà ni mò ń dágbére fún yín lónìí a tún padà níjọ́ mẹ́jọ lágbára ọlọ́wọ̀n ọba ẹ pàdé mi lọ́jọ́ Monday lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ní ọjọ́ Monday aago kan ọ̀sán títí di aago 2:30 lọ́sàn-án 1 PM to 2 PM ní ọjọ́ Monday ọjọ́ Ajé ẹ pàdé mi lórí ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá títí tá a tún fi pàdé ńjọ́ náà ẹ dákun bẹ́ẹ̀ bá rí èṣù tọwọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé ká pàdé rẹ̀ ká mọ̀ dé lódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dìgbà kan náà ó dàbọ̀. Àìníbẹ̀rẹ̀ Ọlọ́run kò ní tiwa tí ó pin ẹni tàbí nínú obìnrin tó lọ ń dà pẹ̀lú àtọ̀ ìyẹ̀pẹ̀ sáni ìpínlẹ̀ wa lọ́lọ́run fi ẹ̀dá wa mo lápẹẹrẹ kékeré kan kò lè dá ẹ lójú gba ibùsùn kó tó sùn má jẹ́ ó sì dọ̀tí ń bẹ sílẹ̀ bá máa mọ́tò bá jí wá á bá ẹ̀fẹ́ ń bẹ lórí ibùsùn tó kàn tó mọ́ sí wọn lọ. ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.